ẹ kú ilé ṣèbóhùn là ń kára lé, ẹ káàbọ̀ ṣèbóhùn là ń kérò ọ̀nà, ẹ mà káàbọ̀ sórí ètò wa tòní o lórí ibùdó ìtàn lẹ́wà ní YorubatalesTv. Ibùdó ìtàn lẹ́ẹ̀ tí máa rí ìtàn ìdánilárayá lóríṣiríṣi wò àti àwọn ìtàn tí ń mú ìrántí ìgbà èwe yín padà. Ẹ sì tún jẹ ẹ̀bùn kékeré bí ẹ bá dáhùn àwọn ìbéèrè wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. Ẹni tó bá sì gba àwọn àlọ́ wa dáadáa á fún ní ẹ̀bùn kékeré kan. Ẹ̀kíní, òrìṣà kékeré àkúnlẹ̀bọ o, kí ni o? Ẹ̀kejì, wọ́n ní kẹ́nìkan dá ṣe é kò rí ṣe, ṣùgbọ́n wọ́n ní kí gbogbo wa jọ ṣe àṣetán ní kíákíá ni o, kí ni o? Ẹ jọ̀wọ́ ẹ bá wa fi àwọn ìdáhùn yín sínú comment section wa. Lónìí mo lálejò pàtàkì kan tí mò ń mú bọ̀ fún wa. Ẹ jẹ́ n súré lọ má lejò mi wá, mò ń bọ̀ náà. Ibùdó